Sẹ̀fẹ́ Àlàó máa ń wá sí show mi, máa ń ṣe show kan ní Riscafe nídìí òru. Mo bẹ̀rẹ̀ ní 1977 lẹ́kọ̀ọ́. Ṣe la pín èmi mo di èbúté èrò mọ́ọ̀fin mú. Ẹ̀gbọ́n Alhaji Wasiu Ayinde di àgàràwú mọ́ta fájì mú. Because Abbas ẹ̀rí yẹn ọ̀gá ẹ̀ ní iṣẹ́ tèmi. Káwa dìde ta ti ń lọ yẹn. Ẹni tí mo tó tún dìde lẹ́yìn wa ọ̀ní Ṣínà kan ní Scorpido. Àbúrò mi tó dáa. Àyẹ̀nà tún dìde ẹ̀ kó tó wá ṣe wá kan Pasuma. Ètò kan ní kúkúrú kan mẹ́rin pọ̀ ẹkúnkún mẹ́niyẹn ní. Táyé Currency ó ti gbẹ̀yìn lẹ́yìn mi rí lẹ́kọ̀ọ́. Táyé Currency ó yìí lò tó 4 years and 5 years lẹ́yìn mi. Àbúrò mi Calypso yẹn lọ ọ̀gá ẹ̀ gangan. Ṣùgbọ́n nǹkan tí Currency tó fi gbẹ̀yìn lẹ́yìn mi mo fẹ́ sọ yìí. Mo fẹ́ lè sọ pé ní Nàìjíríà ta wà ilé mi èmi àtàwọn ìbánu kan là ń lo Bọ̀nsúwé. Olómi come and dance Bọ̀nsúwé o olómi come and dance Bọ̀nsúwé ẹpẹtẹdì come and dance Bọ̀nsúwé o olómi come and dance Bọ̀nsúwé. Gbogbo nǹkan fẹ́ lọ́bìrì tó fẹ́ dàrú tí ò sí nǹkan kan mọ́ tó yẹ pé nǹkan lọ́lẹ̀ díẹ̀. Mo decide pé bẹ́ẹ̀ ni mo Jẹ̀bú Òde ni wípé ẹ̀ ń kúkú padà sí Jẹ̀bú. Bóyá ló mú ojú rí ọgbọ́n nínú ojú rí bóyá ẹ̀jẹ̀ jọ máa wo. Àlàmú mi tọ́ ìbò Adékúnlé mi Àlàmú mi tọ́ ìbò Ọláyínká ti dé akọgun tó ń kọ fújì mi ò Adékúnlé mi Àlàmú mi tọ́ ìbò Fuji the greatest music Fuji the greatest music togetherness is unity the symbol of love. Àwa ní Fuji àparapọ̀ àdọ̀kan adẹ́gbẹ́sílẹ̀ wọ́n rí wa wọ́n sì bẹ́rí wọ́n láwa gangan ṣáà ní iyọ̀ ayé àwa lámúlùdùn lọ́sàn pẹ̀lú òru o àwa lámúlùdùn lọ́sàn pẹ̀lú òru wa lọ́sàn pẹ̀ ẹ jẹ́ ká fi yé wọn o páwa lálàlùjó kò yé wọn páwa lálàlùjó. Nínú orin tẹ́tí kọ́ yẹn náà àti mẹ́rin tó jẹ́ Tọ́yìnbó Àlàmú bẹ́ẹ̀ni tí gbogbo ayé mọ̀ sí Fuji Bọ̀nsúwé tẹ́lẹ̀tẹ́lẹ̀ long time tipẹ́tipẹ́ àwa ti wà lẹ́nu iṣẹ́ tipẹ́ káyọ̀ bá tó dé ni. Many people try to go to láti máa dọ́gbọ́n ta rẹ̀ mi ìlè ló jí. Òun náà láìkí Bọ̀nsúwé ẹ ló ṣe lò ìdíre o. Nígbà tí máa ṣe first record mi èmi náà lo Bọ̀nsúwé mo lo Fuji Adawa mo lò ń gbà yẹn that is 1984 ìgbà yẹn ni why against indiscipline Buhari àkọ́kọ́ ìgbà yẹn lọ́kọ́ dá why against indiscipline mo kọrin why ń bẹ̀. First record ní 1984. Nígbà tí máa ṣe record yẹn promoter kan ọlọ́run kó dẹ̀lẹ̀ fún yẹn náà wọ́n ń pè ní Alhaja Ọlásùnbọ̀ record ó wá gbọ́ record yẹn Ìjẹ̀bú Òde lọ́dọ̀ Gani Aládé records ń jọ́nà lọ́hùn lọ́jà ta ló ṣe record yìí so Gani Aládé records ń tún pé ọmọ yìí ni Alhaja tá bá lè promote ọmọ yìí ọmọ Ìjẹ̀bú Òde ni o kẹ́ promote ẹ o ó bá ní kàn pè mí wá jọ́nà lọ́hùn wọ́n wá pè mí lọ́ba lẹ́kọ̀ọ́ lọ́jà kí record mi yẹn ń gbọ́ pé òun dẹ̀ láìkẹ́ pé ṣé mo lè ṣe record fún un mo ní kò sí nǹkan tó dá mi dúró lọ́wọ́ ní pé àbúrò mi pé èmi náà ṣe lu system mi kí n má lu àdáwà yẹn mọ́ pé kí n wo ìgbà yẹn gbà yẹn kẹ̀ nìyí nígbà tó mi ṣe àdáwà yẹn ẹ̀gbọ́n mi Alhaji Wasiu Ayinde ti ṣe tàlà 84 so láti pé èmi náà ṣe lu system mi kó má ṣe tàlà 84 kó jẹ́ system mi máa gbọ́ pọlọ kalẹ̀ pé ó tọ́ mà ní Alhaja sọ yìí bí ṣe lọ gbọ́ record kan nìyẹn máa wò pé máa lo Bọ̀nsúwé mo á padà pàlájà mo ní Alhaja mi nílò àdáwà yẹn mọ́ o máa lo Bọ̀nsúwé ohun tí bá lè lo Bọ̀nsúwé yẹn náà ó ní tó bá ń gbọ́ tàlásò wọn a máa gbọ́ Bọ̀nsúwé bí tí Bọ̀nsúwé ṣe wáyé nìyẹn so nígbà tí wọ́n á ṣe rẹ́kọ̀dù fóun gangan that is 1985 Bọ̀nsúwé mo fi jáde olómi come and dance Bọ̀nsúwé o olómi come and dance Bọ̀nsúwé ẹpẹtẹdì come and dance Bọ̀nsúwé o olómi ìyẹn mo fi gbé rẹ́kọ̀dù yẹn jáde báyìí that is 1985 mo kọ́kọ́ ṣe Bọ̀nsúwé gbàrà gbogbo àyẹn Àyùbá ò tí ì bẹ̀rẹ̀ sí ní ṣe ńgbà náà lọ́rùn tẹ́ bá lọ first record Àyùbá ẹ̀yin Bọ̀nsúwé mi ẹ̀ ló sì ṣe first record ẹ̀ tiẹ̀ ìyẹn mo ṣe sọ pé olúkàlùkù ló ń polówó ọjà ẹ̀ òun náà rí i pé òun ò fẹ́ lo tàlàsó òun ò dẹ̀ fẹ́ lo
ló ṣe sọ pé Bọ̀nsúwé lòun náà máa lò mo fẹ́ lọ sọ pé ní Nàìjíríà ta wà ilé mi èmi àtàbí bá nìkan là ń lo Bọ̀nsúwé bàbá mi Ọlọ́run kó foríjì wọn Alhaji Sikiru Ayinde Barrister òun ni gbogbo wa focus tẹ́lẹ̀ nígbà tó yá everybody bẹ̀rẹ̀ sí ní yá tẹ́ bá lọ gbọ́ rẹ́kọ̀dù kò sógun mọ́ kò sọ tẹ́ ẹ mọ́ o kò sógun mọ́ kò sọ tẹ́ ẹ mọ́ o ìjà wa parí yàrá òkè mi bẹ̀ sàláwà àmì abẹni kọ́ àwòtọ́ ibùmí àlámú igbákejì gómìnà kan ṣẹ̀ṣẹ̀ dé o látàwòrì ló ti wá ọmọjà fojú ọmọjà fojú ọmọ. ẹ̀yin ta lẹ́yìn tí kọ́ṣẹ́ fújì. mi ò kọ́ṣẹ́ mi ò kọ́ bọ́ọ̀tì my family mommy olórin ni wọ́n ẹ̀gbọ́n mọ́mí mi olórin alápàlà ni ètò tó tẹ̀lé alápàlà ni mọ́mí mi gan wákà ni. ṣẹ́rí èmi nígbà tí mo máa lọ tí máa bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ ìwọ tó bá fẹ́ kọrin lẹ́kọ̀ọ́ ń gbà yẹn wà kọ́kọ́ jí wéré ni mo kọ́ fi bẹ̀rẹ̀. ṣé Èkó lẹ́yìn náà ti bẹ̀rẹ̀. Èkó mo ti bẹ̀rẹ̀ rìn mo bẹ̀rẹ̀ ní 1977 lẹ́kọ̀ọ́ ṣe la pín èmi mo di èbúté èrò mọ́ọ̀fin mú ẹ̀gbọ́n Alhaji Wasiu Ayinde di àgàràwù wọ́n ta fájì mú Èkó mo ti bẹ̀rẹ̀ because iṣẹ́ tó gbé mi dé kó gangan kì í ṣe fújì spraying painter ló gbé mi dé kó ńgbà yẹn lọ́hùn-ún ẹ̀gbọ́n mi Alhaji Wasiu Ayinde àwọn wà ní agboolé Ọya jọ́nà lọ́wọ́ máa ń ṣe jump èmi náà máa ń ṣe practice lébùté èrò so tá bá ti kó practice tèmi a bá lọ sọ́dọ̀ Alhaji Wasiu Ayinde àwọn máa ń lo instrument ńgbà yẹn àwọn tí máa lo instrument tó yà responsora ìjọ kan máa pe onílùmí Ajiga ní mímú lọ́mẹ́kà mo ní Ajiga ní káwọn náà dáwọ́ káti ẹ̀ lọ gba instrument ní Sunday kan káti ẹ̀ wo bó ṣe máa rí jọ́nà bá ṣe dáwọ́ jọ́nà yẹn wọ́n á bẹ̀rẹ̀ ní Sunday jọ́nà àwa rí pé bá ṣe bẹ̀rẹ̀ níjọ́ Sunday yẹn èrò pọ̀ tọ́yìbàlà àwa fi tiwa sí every Sunday ẹ̀gbọ́n Alhaji Wasiu Ayinde ń ṣe tiẹ̀ ní agboolé Ọya ní every Friday àwa máa ń ṣe tiwa Sunday. Sẹ̀fẹ́ Àlàó máa ń wá sí show mi máa ń ṣe show kan ní Riscafe nídìí òro nígbà tó dín nǹkan bíi 1980+ ní Sẹ̀fẹ́ Àlàó máa ń wá sí show mi so hotel kan wà ní ìdí òro ńgbà yẹn wọ́n pè ní Riscafe hotel so ibẹ̀ tí máa ń ṣe jump ní every Thursday ẹ̀jẹ̀bá rí Sẹ̀fẹ́ Àlàó pé ṣé mo tọ́ ìbàlà máa ní torí ẹgbẹ́ lójú tó mo ń tọ́ mi mọ́ tọ́ ìbò orí kí ẹ o ṣùgbọ́n tọ́ ìbò ló sọ bàbá tọ́ ìbò. Alangere o Alangere lètò bóyá ló mọ ohun ojú rí. gbogbo nǹkan fẹ́ lọ́bírí tó fẹ́ dàrú tí ò sí nǹkan kan mọ́ tó yẹ pé nǹkan lọ́lẹ̀ díẹ̀ mo decide pé gbẹ́gbẹ́ mo Jẹ̀bú Òde ni wípé jẹ́ kókó padà sí Jẹ̀bú kí n lọ máa ṣeré mi Jẹ̀bú ṣe nígbà tó wá dé Jẹ̀bú yìí nǹkan tó wá píìkì gan because Ìjẹ̀bú yìí ni mo wà náà ti gbé Àkúrẹ́ fún mi nígbà tí mo lọ sákúrẹ́ ẹni tó gbé mi lọ sí London tí mo lọ play Àkúrẹ́ ló ti rere mi kẹmọ wíṣẹ Ọlọ́run níjọ́ náà lọ́hùn bọ̀bọ́ náà ọkọ̀ wá sí pati lákúrẹ́ ni lọ́wọ́ tí mo ṣeré náà ní àtà ló ṣeré yìí àtà ló lóṣùmẹ̀ tó yìí náà ní Toyibalamu ló ní Toyibalamu kẹ èwo Toyibalamu wo náà ní Toyibalamu tẹ̀kọ́ yẹn náà ni ló ń play ṣọ́ọ̀ṣì ń play ni bọ̀bọ́ yẹn wá kò sọ wọn kọ́ lágbo yẹn ó ṣàwo ṣó yẹn délẹ̀ máa kó má fẹ́ rí mi ó lóun promoter mo ní kò sí wàhálà ló wáá ṣé wọn lọ bá ló tẹ́ ìlẹ́kọ̀ọ́ pé balùbá ló tẹ́ ìlẹ́kọ̀ọ́ bá ní ẹ̀gbọ́n òun wà ń pati lákùrẹ́ mo ní pé mi máa mọ ó ní nǹkan tó ìjúlẹ̀ lákùrẹ́ yẹn pé ó ga o pé wọn mọ̀ pé ṣe ń play pé ń gbà yẹn mi lè mọ̀ ọ́n mọ́ pé ń gbà yẹn táwọn màmá wọn bá ní káwọn lọ pọn mi wá ṣe làwọn máa gbé gàrà lẹ̀ táwọn Toyibalamu máa rọ̀ pé táwọn bá gbómi délé lálẹ́ báyìí mọ́mú yàá fẹ́ náà pàpé ẹ̀yà gbótọ̀ ìbò lọ́jọ́ kò síbi kan ṣe oró máa ń pọ̀ gbogbo èbúté rẹ̀ máa blọ́ọ̀kù ní lérò nígbà yẹn ẹ̀gbọ́n nǹkan tẹ́ ṣe lákùrẹ́ ẹ máa lọ ṣe London. Ọlọ́run ṣiṣẹ́ nìyẹn. Ọlọ́run ṣiṣẹ́ London yẹn nìyẹn. rẹ́kọ̀dù mélòó lẹ ṣe. mo try mo ṣe mẹ́rin. nígbà táwa dìde ta ti ń lọ yẹn àwọn tó wá dìde lẹ́yìn àwa àwọn bíi Musiba Wala ní ọmọ kékeré àwọn ilé dìde lẹ́yìn àwa ní èbúté èrò àwọn Suleiman àwọn yẹn wọn sì ń diṣẹ́ yìí mọ́ àwọn yẹn dìde Àjàjì Ọlọ́yàndé àwọn náà dìde lẹ́yìn wa ní Mushin ẹni tí mo tó tún dìde lẹ́yìn wa àwọn ní Shina Akànnì Scorpido àbúrò mi tó dáa àwọn náà tún dìde ẹ̀ kó tó wá ṣe wá kan Pasuma Isikabaka Ajani yes Erin Lakatabu Sule Adigun yes owó àwọn yẹn lọ tún dìde tẹ̀lé wa tàtún gbọ́ngbà ẹ̀kú tó wá kan Pasuma Abbas because Abbas ẹ̀rí yẹn ọ̀gá ẹ̀ ní iṣẹ́ tèmi Alhaji Sikiru Ayinde aṣíwájú wa ni wọn ṣùgbọ́n tó wà láyé nsìn Alhaji Kollington Ayinla bàbá wa làwọn yẹn ṣe mọ àwọn Alhaji Waidi Akàngbé bàbá wa làwọn yẹn wọ́n ṣì wà Musiliu Haruna ó ti play lẹ́yìn mi rí ó ti play Omele lẹ́yìn mi rí Omele chord ló play lẹ́yìn mi
lẹ́kọ̀ọ́ kó tó wá dá tiẹ̀ lẹ̀. Táyé Currency ó ti gbẹ̀yìn lẹ́yìn mi rí lẹ́kọ̀ọ́. Táyé Currency ó yìí lò tó 4 years and 5 years lẹ́yìn mi. Àbúrò mi Calypso yẹn lọ ọ̀gá ẹ̀ gangan ṣùgbọ́n nǹkan tí Currency tó fi gbẹ̀yìn lẹ́yìn mi mo fẹ́ sọ yìí. Tó dàbúrò mi yẹn nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní kọrin ṣe ni mọ́mí mi ń kí pé kó má kọrin. Èmi ní mọ́mí màmá ìfilẹ̀ ó ní ẹ̀gbọ́n ò lè máa kọrin káàbúrò tó máa kọrin ṣùgbọ́n tóun bá ti lè dé láti school báyìí ọ̀dọ̀ mi ló mọ̀ lẹ́kọ̀ọ́ àjọ ń lọ sí show ni so ìjọba ti lọ dé nìyẹn o so tó bá ti wá padà síbí òun náà káwọn ti ẹjọ́ ọjọ́ ń ṣe practice bọ́ọ̀lù ṣe gbàdúrà òun náà dẹ̀bẹ̀ sí ní kọ́. wá sí Ìjẹ̀bú yín gbà yẹn tí n bá lọ sí show àbúrò mi jọ́nà lọ́hùn torí ìgbà míì mo lè dé pé wọ́n ní Kàlíńpìlì mi kàn máa lọ bẹ̀ mo wá rí Táyé Currency jọ́nà ìgbà yẹn kò tí ì bá jẹ́ Currency Táyé ló ń jẹ́ torí kò tí ì bẹ̀rẹ̀ orin nígbà tó bẹ̀rẹ̀ orin ló ṣe jẹ́ Currency Táyé because ìbejì ni Kẹ́hìndé Táyé òun ni Táyé so mo wá rí bó ṣe máa ń gbére dáadáa tó máa ń dẹ́mọ́ tó máa ń ṣe gbó tó máa ń dẹ́mọ́ wọ́n gbogbo tí máa mú wọ́n lọ sí Èkó màá má ba lọ fi ta wọ́n yọ ìṣe bá búrò mi sọ̀rọ̀ nìyẹn pé Kàlíò jẹ́ kí Táyé tẹ̀ lọ mi sókè kí lọ fi dára lẹ́kọ̀ọ́ bàbá iláìkẹ́ mo láìkẹ́ bó ṣe máa ń gbé lẹ́yìn yẹn bí Kàlíò ṣe sọ fún Táyé náà pé bàbá náà kó máa tẹ̀lé àwọn lọ sí Èkó ní Táyé náà tẹ bá ti release máa tẹ̀lé bàbá lọ mo láì bàbá náà gbọ́kọ̀ ọ̀tọ̀ bí ṣe mo lọ sí Èkó nìyẹn tí lọ fi ń dẹmọ ṣé wá rí tí n bá bẹ̀rẹ̀ eré báyìí èmi tí mo ń kọrin gan wọn nígbò mi kọrin sínú máa ń wò ó máa ń pawọ́ lọ́tọ̀ ni bó ṣe máa ń gbèrè tó máa dẹmọ tó máa jó tó máa ṣẹ́rí Pàṣọ ó kàn ju ọmọ afẹ́ mi ni kò sún mọ́ mi. ẹ máa fọ ọmọ wọ́n mọ́ o kẹ́ ẹ má ba lò kan pa fún nǹkan o ẹ má fọ ọmọ wọ́n mọ́ ẹ má fọ ọmọ wọ́n mọ́ o kẹ́ ẹ má ba lò kan pa fún nǹkan o. gbére bá dé òní fújì ọ̀gá ní Dékúnlé tọ̀ ìbù mi gbére bá dé òní fújì ẹ má fi Dékúnlé lọ ọ̀wẹ́ nìkan ọlọ́wọ́n bá ló fẹ́rin ládé kékeré àjànàkú lérìn tí ipò jẹ́ fún lọ ẹ má fọmọ wọ́n mọ́mọ́ èdè ọ̀rọ̀ ni ẹ má fọmọ wọ́n mọ́mọ́ kẹ́ ẹ má bà lùkàn pa fúnkan o borin bá tán níbi tó ti tán orin ṣì wà lẹ́nu tọ̀ ìbù borin bá tán níbi tó ti tán o orin ṣì wà lẹ́nu tọ̀ ìbù àlàmú orin ṣì wà ìyẹn nílé alálàmú o Dékúnlé tọ̀ ìbù mi àlàyé bàbá ọ̀rọ̀ Dékúnlé tọ̀ ìbù yìí kẹlẹ́gbẹ́ mẹ́gbẹ́ ara ọmọ eléré ni wá o àwa ńlá àti ràríyè ọmọ onílù ni wá o àwa ńlá àti kàkọlà ọmọ oníní ni mí o àwa ńlá àti làlùyọ orin a ní láti làlùyọ orin o a ní láti làlùyọ orin ọmọ eléré ni wá o àwa ńlá àti kàkọlà ọmọ onílù ni wá o àwa ńlá àti ràyè ọmọ olórin ni wá o àwa ńlá àti kàlùyọ orin. ẹ fún àwọn èèyàn ní tẹlifóònù nọ́mbà 8039625766 that is my WhatsApp number. ẹ tún fún wa lẹ́ẹ̀kan sí. 08039625766. lẹ́yìn fóònù nọ́mbà tẹ́lẹ̀ pé wọ́n sí ní ẹ̀gbọ́n sir thank you very much sir. ẹ ṣé o. Igun mẹ́rin láyé ni ọ́, igun mẹ́rin ni ṣúgà ní.